ṣùgbọ́n according to bí mo wá ṣe ń wo fíìmù yẹn lọ́sìn mo rí pé àwọn ènìyàn kan kóra wọn jọ ni láti gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣubú. Bí mo ṣe ń wo fíìmù yẹn nísìn mo rí pé àwọn ènìyàn kan kóra wọn jọ ni láti jẹ́ ìgbésùbú àwọn ènìyàn kan, láti jẹ́ epo nínú àlìkámà àwọn ẹ̀dá kan. Bọ̀bọ́ kan wà tí ó máa ń ṣe fídíò, bọ̀bọ́ yìí mi ò mọ̀ ẹ́ tẹ́ bá mọ̀ bọ̀bọ́ yìí ẹ máa gbóhùn ẹ̀, ó dàpọ̀ ṣóhun la kéwì ẹ̀ yàbí kí lórúkọ ẹ̀, mi ò mórúkọ bọ̀bọ́ yẹn bí òun la kéwì. Bọ̀ mo máa play voice note ẹ̀ àti fídíò tí mo rí tó ṣe lánàá mo máa play ẹ̀ fún yín sìn. Ẹ rí pé pátẹ́mi ti wá sórí Facebook yìí láì jẹ́ pé bí ó ní nǹkan pàtàkì mi ò kí ń dédé wá sórí Facebook yìí. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Pastor Aloy tí mo fi ṣe live yìí mo fẹ́ kí ẹ̀yin ènìyàn tí òye yín pé ẹ̀yin alálùbáríkà ènìyàn, ẹ̀yin tí ẹ ò ní fọwọ́ gbọ́mọ gbìn, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ dialogue lórí ọ̀rọ̀ yìí. Because èmi ò sí nídìí ká máa bànìyàn jẹ́, bẹ́ẹ̀ mi ò sí nídìí ká máa wá ìṣubú àwọn ènìyàn nínú ayé, pápá àwọn ìránṣẹ́ Ọlọ́run. Lóòótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run burú, ọ̀pọ̀lọpọ̀ tó wọ́pọ̀ ní dọ́gba àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá wo inú wọn, wọ́n burú gan. Ó ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn, Àdàbà Síónì jáde tán, wọ́n fárígá wọn faraya pátápátá ni o lórí gbogbo àwọn tó ń gbìyànjú láti fa wòlíì Prophet Sam Olúalọ́ wálẹ̀. Ẹ wo ọ̀rọ̀ yìí ò kí ń ṣeré rárá o, torí wọ́n láfẹ́fẹ́ ti fẹ́ báyìí pé àti wárí fùrọ̀ adìyẹ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ó ti hàn gbangba sí bàbá yìí o. Mo fẹ́ kẹ́ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́tún wá fetí gbéyàwó ọ̀rọ̀, torí ibi tọ́rọ̀ yìí ń lọ báyìí Ọlọ́run nìkan ni ó ṣàánú wa. Ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ẹ jẹ́ ń bá yín gbé fọ́nrán ìwọlé ẹ̀yin yàn mí, ẹ má yí kó ń bẹ̀. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Mi ò ní time láti máa waste, mo fẹ́ sáré go straight to the point lórí ọ̀rọ̀ bàbá Olúalọ́ tí ó ń lọ lọ́wọ́. Lóòótọ́ nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ story yẹn tí ìyá yẹn tí wọ́n gbé ìyá yẹn dìde láì mọ̀ pé Rótìmí Daniel ló ní kí wọ́n máa lọ wá ìtànkítàn lórí bàbá oníbàbá. Gbogbo ẹni tó bá dẹ̀ ń wá ìtànkítàn lórí ẹni ẹlẹ́ni wọ́n máa sọ ìtànkítàn lórí ayé tòun náà. Ìgbà tí ìyá yẹn jáde tí gbogbo wa gbóhùn ìyá yẹn tí ìyá yẹn pariwo pé ọmọ òun o ìgbà kan ọmọ òun wá ọmọ òun àbí kìnnìkan gbàkàwó kan ló yẹ kọ́pọ̀lọpọ̀ náà jáde túrọ̀ àwàyè náà fi jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo máa ń sọ. Ṣùgbọ́n according to bí mo wá ṣe ń wo fíìmù yẹn lọ́sìn mo rí pé àwọn ènìyàn kan kóra wọn jọ ni láti gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣubú. Bí mo ṣe ń wo fíìmù yẹn nísìn mo rí pé àwọn ènìyàn kan kóra wọn jọ ni láti jẹ́ ìgbésùbú àwọn ènìyàn kan, láti jẹ́ epo nínú àlìkámà àwọn ẹ̀dá kan. Bọ̀bọ́ kan wà tí ó máa ń ṣe fídíò, bọ̀bọ́ yìí mi ò mọ̀ ẹ́ tẹ́ bá mọ̀ bọ̀bọ́ yìí ẹ máa gbóhùn ẹ̀, ó dàpọ̀ ṣóhun la kéwì ẹ̀ yàbí kí lórúkọ ẹ̀, mi ò mórúkọ bọ̀bọ́ yẹn bí òun la kéwì. Bọ̀ mo máa play voice note ẹ̀ àti fídíò tí mo rí tó ṣe lánàá mo máa play ẹ̀ fún yín sìn. Ẹ rí pé pátẹ́mi ti wá sórí Facebook yìí láì jẹ́ pé bí ó ní nǹkan pàtàkì mi ò kí ń dédé wá sórí Facebook yìí. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Pastor Aloy tí mo fi ṣe live yìí mo fẹ́ kí ẹ̀yin ènìyàn tí òye yín pé ẹ̀yin alálùbáríkà ènìyàn, ẹ̀yin tí ẹ ò ní fọwọ́ gbọ́mọ gbìn, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ dialogue lórí ọ̀rọ̀ yìí. Because èmi ò sí nídìí ká máa bànìyàn jẹ́, bẹ́ẹ̀ mi ò sí nídìí ká máa wá ìṣubú àwọn ènìyàn nínú ayé, pápá àwọn ìránṣẹ́ Ọlọ́run. Lóòótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run burú, ọ̀pọ̀lọpọ̀ tó wọ́pọ̀ ní dọ́gba àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá wo inú wọn, wọ́n burú gan. Wọ́n burú gan. Àwa náà ti bá wọn rìnrìn àjò rí bẹ́ẹ̀, àná wọ́n ti dá sẹ̀rí àfúrú àwa iná rí àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn. Ẹ máa rò pé ká sásá bẹ́ẹ̀ wọn pé wòlíì ni wọ́n, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, láì mọ̀ pé èèyàn burúkú ni wọ́n nínú ayé. Àwọn ni wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ lóró tí ọ̀pọ̀lọpọ̀ náà fi ń wò pé àbẹ́yà gbogbo pásítọ̀ bí àkọ́kọ́ náà ni wọ́n. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe kọ̀ọ̀kan náà. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé èèyàn náà ni ìránṣẹ́ Ọlọ́run. Ibẹ̀ nǹkan ni mo lọ mi ò wá láti wá polówó ìránṣẹ́ Ọlọ́run fún ẹ̀mí báyìí. Bọ̀bọ́ yìí tó ń sọ̀rọ̀ yìí mo wò wípé kí ni iṣẹ́ bọ̀bọ́ yìí gan, what is your purpose lórí ọ̀rọ̀ Pastor Olúalọ́? Torí gẹ́gẹ́ bí mo ṣe wo ọ̀rọ̀ bọ̀bọ́ yìí sí mo ti rí pé òun gangan ní èpò nínú àlìkámà bọ̀bọ́ white kíní kan white tó pe rẹ̀ yìí. Tí n bá kọ́ lọ wo interview kan tó kọ́ dá wàhálà lẹ̀ tó fi jẹ́ kí ojú ọ̀rọ̀ fọ́ kí igbá fọ́ yọ̀gàyọ̀gà àbí báwo lẹ ṣe ń pè é. Òun ni interview tí ń bọ̀bọ̀ white yìí tó interview bọ̀bọ̀ Pastor Kọ́láwọlé yẹn. Nínú interview yẹn mo wá rí tí bọ̀bọ̀ yìí tó ń wu irú ìwà kan táwa náà ti wù sẹ́yìn tí nǹkan bá ti ṣẹlẹ̀ níbì kan àáfẹ́ jẹ́ pé àwa la máa kọ́kọ́ lọ gba information níbẹ̀, àáfẹ́ jẹ́ pé kó jẹ́ àwa yìí la máa kọ́kọ́ sọ information yẹn jáde, àáfẹ́ jẹ́ kó jẹ́ àwa ẹnu wa la máa kọ́kọ́ gbọ́. Ṣùgbọ́n èèyàn tó jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ gbé story yẹn jáde òun á fẹ́ máa ṣe gàba lórí story yẹn which is ọ̀rọ̀ Olúalọ́ yìí. Daniel àbúrò tí ń jẹ́ Daniel Abíkóńkó òun lẹ́ni tí ó kọ́kọ́ fẹ́ ru ọ̀rọ̀ yìí sórí tó wá gbogbo ọ̀nà lọ́tún lọ́sì tó ń fún wọn lówó tó ní pé ká máa gbọ́rọ̀ lẹ́nu ìyá àti owó tó ń fún Kọ́láwọlé náà. Nínú ọ̀rọ̀ tí man white wáyé interview Kọ́láwọlé ó jẹ́ kí n mọ̀ wípé àwọn fámìlì ìyàwó Olúalọ́ wọn ò fẹ́ gbà kẹ́nìbọ̀dì interview wọn àfi láti ọ̀dọ̀ Rótìmí Daniel. Nítorí pé bọ̀bọ̀ white yìí òun náà fẹ́ lọ interview wọn ò gbà kó interview wọn ní pé torí pé kò ṣe àtọ̀dọ̀ Rótìmí Daniel òun ló bí bọ̀bọ̀ white yìí nínú tí bọ̀bọ̀ white yìí fi tú àwọn àṣírí tó wà láàárín
Daniel Rotimi àti Kọ́láwọlé tójú àwa náà wá fi wọ̀n gbangba wípé àwọn fámílì ìyàwó Olúalọ wọn ò wá ọmọ wọn. Àwọn fámílì ìyàwó Olúalọ wọn ò wá ọmọ wọn. Nínú interview tí Kọ́láwọlé yẹn sọ, ó sọ wípé lẹ́yìn ìgbà tí mo play fídíò yẹn lọ́wọ́ lórí wọ́ọ̀lù mi, ó ní lẹ́yìn ìgbà tí Daniel ní pé káwọn lọ pé òun wá pè ìyá yẹn, òun wá bí ìyá yẹn léèrè pé mọ́mí yẹn wá ná, ẹgbẹ́ ṣe lóòótọ́ ẹ̀gbóhùn ọmọ yín. Ó ní ìyá yẹn wá fún òun lésì wípé lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbóhùn rẹ̀, ẹ̀yin náà rí bẹ́ẹ̀ yẹn, ẹnujọ́ mẹ́ta yìí làwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe wà ń gbóhùn ẹ̀. So definitely àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń gbóhùn ẹ̀, ìyá nìkan ni ò gbóhùn ẹ̀. Ṣé àti mọ̀ pé ọ̀rọ̀ yẹn nísìnyí ọ̀rọ̀ family matter ni? Ẹ wá fẹ́ gbé ọ̀rọ̀ family matter ẹ fẹ́ fi stain iṣẹ́ ìránṣẹ́ ẹni ẹlẹ́ni. Ojú ayé yín máa bàjẹ́, ẹ̀yin yín máa bàjẹ́ tẹ́ ẹ bá stop kéèsì Olúalọ yìí. Ojú ayé yín máa bàjẹ́. Rotimi Daniel, mo fẹ́ jáde fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, now be careful. Tí o bá ṣe Jésù mọ́, tí o ṣe Kírísítẹ́nì mọ́ tó fẹ́ máa lọ ṣe oníṣègùn, torí mo gẹ́tì kankan ní ọ̀dọ̀ ẹ ní 4-5 days ago tẹ́gbà tẹ́ ń sọ̀rọ̀. Olódùmarè ló ń sọ, o mọ̀ nǹkan tí wọ́n ń pè ní Jesus Christ mọ́, o mọ̀ nǹkan tí wọ́n ń pè lọ́lọ́run. Olódùmarè ibi tí wọ́n ti brainwash ìwọ náà sí àti ibi tí òye ẹ já sí lákòókò yìí, òun ló yẹ kó máa hùwà bó ṣe hùwà yẹn. Ṣùgbọ́n mi ò tí ì ráyè wọ Rotimi Daniel yẹn. But stop láti máa bà àwọn ìránṣẹ́ Olúwa ní orúkọ jẹ́, stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́, stop before it is too late, before I come for you. Rotimi Daniel, I'm giving you this last warning. Stop láti máa bà àwọn ìránṣẹ́ Ọlọ́run lórúkọ jẹ́, stop láti máa bà Kristẹni lórúkọ jẹ́, stop ọjọ́ tí wọ́n bí ẹ ṣèbí Daniel oníkó wọ́n sú ẹ. Daniel yẹn inú Bíbélì làwọn òbí ẹ ti mú orúkọ yẹn jáde nítorí pé wọ́n rí ẹ gẹ́gẹ́ bí ọmọ tí Ọlọ́run fẹ́ lò, ṣùgbọ́n wọ́n wàá mọ̀ pé èṣù máa padà gbà ẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èṣù ò dẹ̀ tí gbà ẹ́ nítorí pé o ṣì wà láyé tí o báyìí tí kú wàá mọ òtítọ́ dẹ̀ á dẹ̀ padà sú ẹ̀dẹ̀ ní òmìnira. Last warning to you again, Rotimi Daniel, you know me very well. Àwa tí ń sọ̀rọ̀ kẹ́yìn tó máa sọ̀rọ̀, àwa tí wà lórí internet kẹ́yìn tó dé, a ti fi iná la ojú internet. Ẹ̀yin ò tí gba ọfà lórí internet rí, o tí máa sọ̀rọ̀ lórí internet bẹ́ẹ̀ kò bẹ̀ sí ní máa kó ẹ̀jẹ̀, o tí máa sọ̀rọ̀ lórí internet bẹ́ẹ̀ kọ́ lu ẹ̀kọ́ sẹ́yìn. Ṣó ara ẹ ibi tẹ́ bá mọ̀ lẹ́mọ̀dé, ìwọ Rotimi Daniel wá dìde sí nǹkan tí wọ́n fẹ́ máa ṣe ni wípé kó máa bà àwọn ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́. Èyí tó ṣe dọ́dọ̀ Olúalọ yìí, stop ẹ̀ now. Rotimi Daniel kò fẹ́ jẹ́ kí àwọn ẹlòmíì lọ gba information lọ́wọ́ àwọn ìyá yẹn. Náà ní ìsìn Rotimi Daniel báyìí náà òun kò rí information gbà bẹ́ẹ̀ mọ́, because ẹ̀ ń parọ́ tàn wá jẹ ni. Family matter ní ọ̀rọ̀ yìí. Ìyá ìyàwó Olúalọ òun nìkan ni kò rí ìyàwó Olúalọ bá sọ̀rọ̀. Àwọn fámílì Olúalọ, àwọn fámílì ìyàwó Olúalọ, àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin sọ fún wa àti tí mo máa play fún yín lórí fídíò sí. Now kí ló wá dé tẹ́ wá fi rẹ́dẹ̀rẹ́dẹ́ inú fámílì ìyàwó àwọn Olúalọ tẹ́lẹ̀ máa fi yí Olúalọ lára láti bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́, and Rotimi Daniel purposely do this láti lè bà Kristẹni lórúkọ jẹ́ ni. Rotimi Daniel, stop Rotimi Daniel, I'm giving you the last warning, stop o fẹ́ jẹ́ kí ọ̀kan lọ máa gba information lọ́wọ́ ìyá kan. Ẹ wá ń dọ́gbọ́n wọ́n náà wá wò sí gbogbo ọgbọ́n tó dá irọ́ tẹ́ fi ń pa tẹ́lẹ̀ gbogbo àṣírí ti tú yìí. Bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan lòtítọ́ máa bá. Èyí ni mo fẹ́ kó jẹ́ bí òwe fún ẹ pé gbogbo dáadáa tó ń rawọ́ lé yìí, ọjọ́ tójú ẹ bá là, Ọlọ́run jẹ́ kójú ẹ là sí sáré o, Ọlọ́run jẹ́ kójú ẹ là sí ibi tára màtí ni ẹ. Now ẹni bọ̀bọ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí, òun àti Rotimi Daniel ni wọ́n jẹ́ kí ojú wa là báyìí. Torí bọ̀bọ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí, òun náà fẹ́ lọ gba information lọ́dọ̀ àwọn ìyá ìyàwó Rotimi Daniel, ṣùgbọ́n wọn ò fún láyè nígbà yẹn nítorí pé àwọn èèyàn sọ pé torí kò wá látọ̀dọ̀ Rotimi Daniel. But now ó tún wá pé pásítọ̀ kan lánàá, pásítọ̀ yẹn bá a sọ̀rọ̀, ó tún wá pé pásítọ̀ yẹn ní pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá. Tó bá jẹ́ pé lóòótọ́ kò ń ṣe pé máa yìí wá ìṣubú Olúalọ, àwọn fámílì tí wọ́n mọ̀ nípa ìyàwó ló yẹ kó lọ máa wá, kò ń ṣe àwọn tí wọ́n mọ̀ nípa Olúalọ tó fẹ́ máa mọ bí Olúalọ ṣe bẹ̀rẹ̀, tó fẹ́ mọ bí tí Olúalọ bá dé, tó fẹ́ mọ bí tí Olúalọ ń bá lọ, tó fẹ́ jẹ́ kọ́lọ́hún bá yí ẹ̀jẹ̀ ni. Ẹ máa gbóhùn máa yìí. Ẹ̀yin náà bá ti ń lọ sílùú mi, àwọn náà bẹ̀rẹ̀ sí ìránṣẹ́ tiwọn. Ohun tí máa yìí fi ṣe bẹ́ẹ̀ ni wípé máa yẹn kò fẹ́ jẹ́ kí ó ní pé máa yìí ti hùwà wèrè. Máa yẹn máa lóun ò gbọ́ ni o, ẹ máa gbọ́. Máa yẹn máa lóun ò gbọ́, ọ máa kọ́ọ̀tì nísìnyí, òun ló ń fi fóònù tó fi pe mánu yẹn, ó ṣàn fi fóònù tẹ́tí mánu yẹn kí máa yẹn lè sọ̀rọ̀.
against Olúalọ́ ṣé olórí burúkú ni mánu yìí ni. parí sẹ́mínárì ẹ̀yin méjèèjì iṣẹ́ ìránṣẹ́ separate ń fúngbà kan díẹ̀. nínú ọ̀rọ̀ tó ń sọ yìí gbogbo ilẹ̀ máa gbọ́ wa ní sùúrù o nínú ọ̀rọ̀ tó. yes ó dàgbé network yẹn ti dé ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like network yẹn ń ṣe fuck up nínú ọ̀rọ̀ tí mánu yìí tí ó expect kí má yẹn sọ ó ní pé ní Jesus City wọ́n ní ẹgbẹ́ èèyàn kan ya wèrè ó wá ń jẹ́ ó fẹ́ kí má yẹn sọ pé ìyàwó Olúalọ́ ló ya wèrè ẹ máa gbọ́rọ̀ yẹn o. bóyá ká kọ́ sí ká padà connect òun ráhùn. ẹ̀jẹ̀ tún yín pè òun ló ń pè mí ní àwọn ẹgbẹ́ tó ń pè ó jà pé láàmú yẹn. tẹ́ bá fẹ́ kí ọ̀rọ̀ yìí yanjú ẹ fún àwa tá à ń sọ̀rọ̀ láàyè láti ṣe investigation lórí ọ̀rọ̀ yìí. ta ló mọ̀ yẹ́ ẹ rí ta ló gbé jẹ́ ẹ̀sìn wọ́n sọ pé ẹ̀fẹ́ fún ẹnikẹ́ni láàyè fún interview mi ò lówó tí màá fún yàn bẹ́ẹ̀ ni mi ò ní owó tí màá gbà lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n torí pé tọ́rọ̀ ẹ lè yanjú ni o tọ́rọ̀ ẹ bá sì máa yanjú èyí tẹ́ ẹ jẹ́ family lára àwọn nǹkan tá a gbọ́ ni wípé Méjọ Òbé tó jẹ́ àbúrò bàbá Ìyábọ̀ ìgbà tí wọ́n mú ìwé kan lọ́dọ̀ wọn tí wọ́n ní ká sáì kí ni díẹ̀ tí bàbá ẹ̀ fi reject ó bẹ́ẹ̀ ni bábí sọ́ọ́ mi dání ẹ̀ nìyẹn o. ẹ ti máa wò bẹ́ẹ̀ yẹn o bàbá yẹn náà ò gba ìwé àwọn ò sì gba owó ta ló kówó fún bàbá yẹn lọ́wọ́. gbọ́dọ̀ tí mi dání ẹ̀ ní o ó tún ní bá ṣe ló ti mi dání ẹ̀ ní gbogbo láti sáì kí ni díẹ̀ tí wọ́n sì sáì. àwọn ọkùnrin tó jẹ́ ọkùnrin ẹ má gbàgbé pé ọmọ mẹ́jọ nìyá yìí bí tí Ìyábọ̀ Òbí tá a sì wá ìdí àbígbẹ̀yìn. táwa ní kábílẹ̀rì níbo lọ́mọ wà kí ló ṣe láàrin ìyá ìyẹn gàmá àti ọmọ wọn tó fìdí pé ọmọ wọn ò gbé kọ́ọ̀lù wọn mọ́ kí ló ṣe láàrin Ìyábọ̀ àti Fúnkẹ́ tó jẹ́ àkọ́bí tí ò fi gbé kọ́ọ̀lù wọn mọ́ ṣùgbọ́n tó ń gbé kọ́ọ̀lù àwọn yòókù. ẹjẹ́ tó fojú bẹ̀yẹ wò ó. ṣẹ́gbà ó gbé kọ́ọ̀lù àwọn yòókù. ìwádìí lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ yìí èmi àti ẹ̀gbọ́n lára àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ kan sọ̀rọ̀ wọ́n sọ wípé Ìyábọ̀ sì ń bá wọn sọ̀rọ̀ bí àwọn sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ táwọn ò sọ̀rọ̀ mọ́. kò ní dáa fún ẹ. wọ́n ní nǹkan táwọn mọ̀ ní pé. àti wọ́n àti Ìyábọ̀ àti àtẹ̀tẹ̀ ẹ̀yin náà máa gbọ́ o wọ́n ní ọṣì sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ táwọn ò sọ̀rọ̀ mọ́ nígbọ́dọ̀ burúkú làwọn eléyìí. wọ́n fẹ́ mọ̀ fi sórí yẹn wọ́n fẹ́ fi ba Olúalọ́ lórúkọ jẹ́ ni. ó sọ nísìnyí pé Ìyábọ̀ ó ń bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n kò bá màmá sọ̀rọ̀ ẹ gbọ́ ṣé ìwàhálà Olúalọ́ nìyẹn ṣé Olúalọ́ ló dá yẹn lẹ̀ ṣé problem Olúalọ́ nìyẹn is that not a family problem? Is that not a family problem? ẹ máa gbọ́ ẹ tún máa gbọ́ lọ. sí ní France mọ́ mo wá ní bolówà wọn tí ì sọ fún wa ṣùgbọ́n inú mi á dùn tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìdílé Ìyábọ̀ yìí tẹ́ ẹ bá lè sọ òtítọ́ fáwa lórí ọ̀rọ̀ yìí. ẹ bó ti ya wèrè kọ́sọ̀ òdìtọ́ fẹ́ ẹ̀yin wo ẹ̀yin ta ni ta lórun ẹ̀ ń ṣe ẹ̀yin ta nìyẹn. bẹ́ẹ̀ bá sì mọ ẹgbẹ́ lè sòótọ́ fáwa táwọn wá bá yín ẹ jẹ́ ká lọ sí police station. ẹ gbọ́ kí ló kọ́ lórí burúkú bẹ́ẹ̀ kí ló family matter this guy need to be arrested kí ló kọ́ ọ̀pọ̀ ní family matter. tó bá yẹ pé ẹ̀ ń wá Ìyábọ̀ Òbé yẹyẹ mi sí Òbé lóòótọ́ ta ló pè é lè ta ló pè é kó ní ọkọ̀ tiẹ̀ bẹ́ẹ̀. mi ò sọ pé wọn ò wá o ìyá ló sọ pé wọn ò gbóhùn ẹ̀ mọ́ àwọn ẹ̀gbẹ́ kan náà láwọn ò gbọ́ mọ́ ìyá àwọn ẹ̀gbọ́n méjì tá a ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀gbẹ́ kan náà wọ́n sì ń gbóhùn ẹ̀ bó wá ní Ìyábọ̀ wa. bàbá wòlíì Olúalọ́ màá wá bẹ̀yìn lórí ètò láṣálẹ̀ yìí. sẹ́yìn náà ń gbọ́ sẹ́yìn náà ń gbọ́. ẹ máa gbọ́ o máa yẹn ló tún ń pè yẹn ó dà pé máa yẹn. mo ń gbọ́ yín sà. ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni wípé ìgbà tí iṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ parí sẹ́mínárì iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ bòmí bàbá Olúalọ́ náà bẹ̀rẹ̀ tiwọn lápá ibìkan ìgbà tẹ́ máa padà lẹ́gbọ́n ti ṣègbéyàwó. ìgbà tí mo padà bẹ́ẹ̀ ni. lẹ́gbọ́n ṣe wedding now ìgbà tẹ́ wá padà dé yẹn tẹ́ ṣègbéyàwó yẹn mo fọ́ náà bẹ̀ yín ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè yìí ọ̀rọ̀ kan lẹ́fì dá mi lóhùn ìjẹ́ náà àǹfààní àti rí Ìyábọ̀ ìyẹn ìyàwó bàbá Olúalọ́ lójúkorojú báyìí rí. bẹ́ẹ̀ni. God bless you ojú ò ní tì yín ọkàn yín á sì balẹ̀ ẹ má gbọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kójọ mọ́sọ́lẹ̀ kan kò ní bàjẹ́ lójú yín àtìlẹ́yìn yín. now ìgbà tẹ́ wá rí wọn yẹn tẹ́ padà rí wọn yẹn ìgbà tí wọ́n jà lórí social media ẹ̀yin tẹ́ súnmọ́ wọn máa mọ̀ dá ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n sọ wípé nígbà kan lọ́dún kan sẹ́yìn wọ́n ní arábìnrin kan jáde ní Prayer City yẹn ní Èkó wọ́n lọ sí gángan àwọn kan sọ pé ìyàwó bàbá Olúalọ́ ni. ṣé ẹ gbọ́ lórí burúkú ni máa yìí. wọ́n sọ pé ẹ tó súnmọ́ yẹn. ṣé kò ti ya wèrè ṣé ń gbọ́. ok. kí ẹ lè sọ sáàrin yẹn. ìgbà tó ń sọ yìí èmi ò sí ń bẹ̀. God bless you. mi ò sí ní Jesus City mọ́ gbà yẹn. kí ni nǹkan tó expect kí máa yẹn sọ. mi ò lè sọ bọ́ mi ò rò pé ìyàwó Olúalọ́ ya wèrè olórí burúkú ni máa yìí. èmi ò rò pé
kí ló tẹ sọ pé èrò bẹ́ẹ̀. ṣẹgbọ́ kí ló dé kó rò bẹ́ẹ̀. mo ọmọ ìkan lára àwọn tó jẹ́ kí n sọ pé bóyá wọ́ọ̀kà. ṣe ni pé wọ́n ti ń tú àṣírí àwọn fámìlì ìyàwó Olúalọ́ báyìí ṣé Olúalọ́ lè wá ní ìṣèjì báyìí àbáwọn ìyàwó fámìlì ẹ̀ báyìí. àbúrò ẹ̀ yẹn ni òun ló pè mí ló sọ mi pé àbúrò ẹ̀ yẹn ó ní mental disorder something like that. wọ́n dẹ̀ ń try láti gbàdúrà fún so ìyẹn lèmi ń wò pé bóyá ó máa jẹ́. àbúrò ẹ̀ tó ní mental disorder yẹn church ló náà wà ní prayer city. òun náà ṣe Jesus City ló wà kí kìíní yẹn tó tí wọ́n ti tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ni. ìyẹn ni pé lédè kan báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé òun làwọn èèyàn rí. ṣe gbé wòlé ní máa yìí ó ṣeé ṣe kí ni èmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tẹ̀sán pé àbúrò ara kan nínú àwọn workers yẹn tó ṣe bẹ́ẹ̀ sí àbàbọ̀ Olúalọ́ kan sì wà Nàìjíríà gbà yẹn. rárá o ọ̀rọ̀ láti ẹ̀ ní ọ̀rọ̀ láti ẹ̀ ní. ẹ̀rọ láti August ní ilé ìtẹ̀mí sọ ìwà mọ̀ bóyá ó ní ìwé o ìwà mọ̀ bóyá ó ní ìwé. lẹ́yìn mọ̀ ọ̀rọ̀ láti August bàbá Olúalọ́. ẹ bóyá ń ti ọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́ni lẹ́nu olórí burúkú bọ̀bọ̀ yìí. tẹ́lẹ̀ sọ fún yín fúnra rẹ̀ ìyàwó bàbá Olúalọ́ lè sí Nàìjíríà mọ́ ìyàwó rẹ̀ sí Nàìjíríà mọ́. to the best of my knowledge títí mo mọ̀. àwọn ò sí ilé mọ́ àbí God bless you God bless you. now mo wá fẹ́ jẹ́ kẹ́ jájọ fojú kù báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. ẹ máa gbọ́ èsì tí yẹn máa fún sí yìí torí yẹn ò mọ̀ pé online ló ti ń pe òun ẹ̀yin ó tún kọ́ báwọn ẹni ẹlẹ́ni àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbọ́. ẹ jọ ọ̀rọ̀ dẹ̀ ti lọ fà ó ti ń tàbùkù sí Jésù Kristi àgbé lọ́wọ́. Jésù mú ẹ̀rí ṣé Jésù gbélé lọ́wọ́ ló ṣe. èmi ò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹ mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ orúkọ mi náà wà ń bẹ̀ mí try láti clear orúkọ mi ní so kò lè jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ àbí sọ nǹkan kan so ẹ mọ̀ pé mo ti ń sọ fún yín náà láti lẹ́mí o tẹ́ mọ̀ pé bóyá orí láìfù lẹ́ máa ti bóyá orí láìfù lẹ́ wà tẹ́ ti ń pè mí bóyá àbátẹ̀ má dáhùn rárá so mi ò ní lè sọ nǹkan kan nípa ẹ̀ ìbọn lèmi náà wà involve. ó mọ̀ọ́mọ̀ lọ máa interview àwọn èèyàn láti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àìdá lórí pásítọ̀ Alọ́ òkè náà nísìn ṣé investigation tó ń ṣe ń sìn ṣé bọ́ ṣe máa rí ìyàwó pásítọ̀ Olúalọ́ ni àbí bí ó ṣe ń wá stain fún Olúalọ́. It was now referred asking that man question pé wọ́n ní obìnrin kan ya wèrè ìbọn ní pé ìyàwó Olúalọ́ ni he was expecting the man to say that ìyàwó Olúalọ́ ló ya wèrè can you imagine. kí ni ohun tẹ́ fẹ́ rí nínú ká máa ba ìwọ̀n ìránṣẹ́ Olúwa lórúkọ jẹ́. There is one another pastor náà tí mo rí lórí TikTok mo ń bọ̀ gbogbo yín màmá jáde fún ilé ẹ̀kọ̀ọ̀kan ni because gbogbo yín tó bá ní pé kẹ́ wá sọ street life yín tẹ́ ẹ̀ ń ṣe ní kọ́nà tí ẹ̀ lè sọ fún yàn none of you tó lè jáde tó lè sọ fún wa. gbogbo yín pastors yìí gbogbo yín ìránṣẹ́ Ọlọ́run yìí tí gbogbo wa ń sáré wá báyìí ọ̀pọ̀lọpọ̀ yín ò lè sọ fún wa ohun tẹ́ ẹ̀ ń gbé ṣe ní kọ̀kọ̀ tí kò dára. pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín rùn pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ yín ti ń datọ́ wárápá ti wà lórí pẹpẹ ọ̀pọ̀lọpọ̀ ó kàn fáyín ni ẹ kàn ṣe ní POP ni ìdọ̀tí ló wà nínú ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì lónìí. gbọ́ Jésù kò ní kúrò láàyè ẹ̀ Ọlọ́run sì máa jẹ́ Ọlọ́run lábẹ́ àkóso bó tilẹ̀ òǹkórí rádá Rótìmí Daniel sọ pé kò sí o rádá Rótìmí Daniel Olódùmarè tó ń pè yẹn kí ló mọ̀ tí wọ́n ń pè lólódùmarè. Rótìmí Daniel let me teach you lesson Olódùmarè so Ọlọ́run kì í ṣe Ọlọ́run mọ́ orúkọ torí ẹ̀ ni Ọlọ́run fi sọ pé mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ if not ẹ̀yin wèrè yìí ẹ máa ti máa create orúkọ oríṣiríṣi tẹ́ máa fi pe Ọlọ́run ẹ máa wá sọ ara yín gan di Ọlọ́run Olódù ẹni tó mọ̀dù ọmọ àrè nǹkan kan wà tó ṣẹ̀ wá lálẹ́ di ọ̀run ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àrè ni bó ṣe wá èèyàn mọ́ ọ̀nà tó gbà wá èèyàn mọ́ òun ló wá mọ odù ẹ̀ tó fi jẹ́ kí gbogbo nǹkan máa tọ́ lábẹ́ tiẹ̀ òun ló ń pè ní Olódù ọmọ àrè òun làwọn ìṣẹ̀ṣe fi pe Ọlọ́run ní Olódù ọmọ àrè nítorí pé ọ̀nà tí wọ́n gbà nìyẹn tí wọ́n gbà mọ́ àwa kìrìsìtẹ́nì Ọlọ́run ẹni tó ní ọ̀run ẹni tí a ní ìgbàgbọ́ pé ó ní ọ̀run tá a máa dé sí yálà wọ kìrìsìtẹ́nì àbí mùsùlùmí àbí babaláwo tó ń ṣe ẹ̀sìn mo fẹ́ jẹ́ kó o mọ̀ wípé ẹ̀sìn ló yàtọ̀ ìṣẹ̀dá wa ò yàtọ̀ èèyàn kan ló ṣẹ̀dá gbogbo wa èmi àtẹ́jọ lójú èmi àtẹ́jọ létí èmi àtẹ́jọ nínúbọ̀ èmi àtẹ́jọ lóko èmi àtẹ́jọ lóbò àwọn alásọ́ra wá di wèrè sẹ́sìn lọ́rùn ẹ fi ẹ̀sìn sílẹ̀ ẹ yé sọ́ra yín dolórí burúkú mọ̀ ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè yìí Ọlọ́run tó ṣẹ̀dá wa ẹni tó ní wá tí wọ́n ń pè ní Olódù ọmọ àrè tí àwọn kan pè ní Allah kábíyèsí rẹ Ọlọ́run àtọ́tán àtọ́fiṣẹ́ ogun rán
ọ̀rọ̀ ọmọlájò tó wọlé dánmọ́ adánitán adánirọ́ òun nìkan ló mọ bí gbogbo wa ṣe ń mí ẹ̀dá kò mọ̀ ìwọ tó ń pè rẹ ní babaláwo ṣé o lè mọ bó o ṣe lè mú ẹ̀mí èèyàn kúrò ṣé o mọ bó o ṣe lè dá ẹ̀mí padà séèyàn lára ẹ má jà tọra wa àti gbogbo wa pátápátá tá a wà lórílẹ̀‐èdè yìí àti dúdú ni o àti funfun ni o ojú méjì lájọ ní etí méjì lájọ ní o ò lè sọ pé torí wọ́n jẹ́ mùsùlùmí ní ìsìnkú wa lórí méjì àbí kó lápá mẹ́ta ayé máa sá fún ẹni. Why are we discriminating ourselves? Kí ló dé tí ẹ̀sìn nǹkan tá à ń sìn tí a mọ̀ wọ́n pe Jésù fún wa ṣé this is Jesus Christ àbí this is Jesus Christ àbí bẹ́ẹ̀ kọ́ who told you that this is Jesus Christ ṣé Jésù fọ́tò Jésù lélẹ̀ ta lẹni tó ya fọ́tò yìí tó ń sọ pé Jésù lélẹ̀. We just have the faith nínú Bíbélì tí a kà a dẹ̀ ní ìgbàgbọ́ lóhun tí a ti ń gbọ́ òun ní gbogbo wa fi sọ̀rọ̀ wa tàbí bára wa níbi tá a bára wa yìí ṣùgbọ́n tó bá wà wọnú ayé tí Ọlọ́run fún rẹ̀ bá fi ra ẹ̀wọ̀n tó bá fi ra ẹ̀wọ̀n ẹ̀ wàá mọ irú èèyàn tó jẹ́ wàá mọ irú Ọlọ́run tó ní take it or you leave it. ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ ṣọ́ọ̀ṣì lónìí they don't know what they call Jesus Christ they were just going to church ni. ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ mọ́ṣáláṣí lónìí they don't know what they call Allah àwọn náà jà kírun ni. ọ̀pọ̀lọpọ̀ ló wà ní lédì lónìí wọ́n kàn ń ṣàwo ni wọn ò mọ̀ kan tí wọ́n ń pè láwo ẹrú awo ni gbogbo wọn. wáyé tí gbogbo wa ń dààmú ara wa lórí kan tí ò sọnù táwọn wá kiri wáyé tí gbogbo wa fẹ́ sọ̀rọ̀ wa ti wèrè sórílẹ̀-èdè yìí. Musa táwa ń pè ní Moses ṣèbí Sarah ọmọ ẹ̀ ló bí Isaac tó fi ìgbàgbọ́ kìrìsìtẹ́nì lélẹ̀ fáwọn àmì ìbàjẹ́ wa fi ń dùn pé yẹ́sì o alẹ́ àbí. ẹrú ẹ̀ òun ló bí Ismail tó ń ṣe mùsùlùmí lónìí. Kẹ́sítà ìyàwó ẹ̀ kẹta òun ló bí tó ń ṣèṣègùn lónìí. ẹ̀rọ adákùn kí ló wá mú wa táwa ṣe bí wèrè táwa ń dààmú ara wa. ọlọ́run ẹ̀ tó ní tó ń bọ́ọ̀sì tó fi sọ́mọ́ nìkejì ẹ̀ di ọ̀tá ẹ̀ ọlọ́run ẹ̀ yẹn kò lè ṣe nǹkan tí ọmọ nìkejì ẹ̀ yẹn tí ò lè ṣe o. We have only one God and that our God òun ni ẹ̀mí wa tí a fi ń mí. Your mind will tell you the kind of God you are serving. ẹni tó jẹ́ pé búburú ló máa ń ṣe láyé ẹ̀ irú ọlọ́run tó ń ní ó ti wà lọ́kùn ẹ̀ ó nìyẹn. ẹni tó dẹ̀ mọ́ búburú ṣe tó jẹ́ pé rere ló mọ̀ ṣe láyé ẹ̀ irú ọlọ́run tóun náà sìn òun nìyẹn tá a ti rí yẹn. abẹ́rò pé ká lọ sí ṣọ́ọ̀ṣì láfi sọ pé àmọ́ ọlọ́run ni. ọ̀pọ̀lọpọ̀ lọ ṣọ́ọ̀ṣì kò lọ mọ́ṣáláṣí wọ́n gbàgbọ́ pé ọlọ́run yóò máa jẹ́ ọlọ́run irú èmi yìí. torí ọlọ́run ti fi gbogbo ẹ̀yẹ mi ní gbogbo ọ̀nà àti ìdọ̀nà kìíní ni o àtọ̀nà kejì ni o àtọ̀nà kẹta ni o ọlọ́run ti fi ara ẹ̀wọ̀n mi. mò ń bọ̀ ní òtíde ó dàbọ̀jọ́ ẹ̀yin bàbá yẹn ẹ jẹ́ kí orí yín pé ìwọ tó fẹ́ ṣe Christian ṣe Christian ìwọ kò wá gbèsè pé ò ṣe Christian mọ́ kó a máa nullify the Christian. àìmọye àwọn pásítọ̀ yẹn àìmọye nínú wọn ló yẹ pé mùsùlùmí ni wọ́n bí òun sí ó kò nínú mùsùlùmí ó di pásítọ̀ lẹ́nìí iṣẹ́ ìránṣẹ́ ń gbòòrò. àìmọye àwọn àfáà míì ló yẹ pé nínú kìrìsìtẹ́nì ni wọ́n bí wọn sí wọ́n dẹ̀ dẹ̀ àfáà lónìí bọ́lá òun ṣe ní káyé wọn orí nìyẹn. wá gbọ́ o àfáà tó ń ṣe àfáà tó di bílíọ̀níà àfáà yẹn náà lẹ́lòmíì ṣe tó ń tọrọ jẹ o. pásítọ̀ tí pásítọ̀ míì ṣe tó ń gun aeroplane pásítọ̀ yẹn lẹ́lòmíì ṣe tó lọ ń tọrọ jẹ lójú títì o. ó kù sí ẹ lọ́wọ́ bó o ṣe gba ohun tí o mọ̀ àti bó ṣe rí lọ́kùn ẹ. ohun tó yàn bá dẹ̀ mọ̀ ló máa lè ṣàkọlé lórí. ẹ ti jẹ́ kó máa gùn mí ẹ wo ó dàbọ̀ ire o. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni Ire Online TV Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílìkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà kọ́ tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní o má jẹ́ tìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ àìní àtìmọ́lé ayé ló wà wo tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni o túnú ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.